sígbàdé rẹ̀ ọdún márùn-ún ó ti gbé. ó bá Asingbo ẹlẹ́kú oríire o. tọ́ba Asingbo gbàdé rẹ̀ o ọdún márùn-ún ó ti gbé o. ẹ wá ká bá ọba Èkó bẹ́yọ̀ o. ẹ jẹ́ ká bá ọba Èkó bẹ́yọ̀ o. fọdún márùn-ún lórí oyè ẹ wá kájọ ṣe. ó ti yá afẹ́ ṣàjọ̀dún ó mà tún ti yá o. Elechi ṣàjọ̀dún ọmọ Èkó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lájọyà ẹ wálé. ó ti yá afẹ́ ṣàjọ̀dún ó mà tún ti yá o. Elechi ṣàjọ̀dún ọmọ Èkó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lájọyà ẹ wálé. ló ti gbọ́ yẹn o aṣọ àjọ̀dún ọdún karùn-ún tí kábíyèsí ọba Elechi Camille ti dórí ìtẹ́ baba ńlá rẹ̀ ó ti wà ní títà o tètè lọ mú tiẹ̀ o ọ̀pá mẹ́fà ní 9000 francs 18000 ní pièce àpò méjìdínlógún òun ní pièce yẹn ìgà kan 97 14 88 78 tètè lọ mú tiẹ̀ o torí kò ní pẹ́ tán. Ọ̀sánlọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.